Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Tuesday August 18 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbò Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ sì máa gbàgbé láti follow wa látàrí pé ojoojúmọ́ là ń post irúfẹ́ fídíò báyìí fún olú ọmọ aráyé. Oníràwọ̀ iná tó kanra yẹn Harris tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùn ọjọ́ ire ló jẹ́ fún yín. Tọ́jọ́ tó ṣe é pé ó pọ̀ nù yín. Ó ṣeéṣe kí ẹ ráwọn yípo padà kọ̀ọ̀kan nù gbèsè ayé yín lọ́jọ́ tòní o. Ẹ máa sẹ́ǹsì àwọn kankan bí yípo padà lọ́jọ́ tòní kí ilé ọjọ́ tòní tó ṣú. Ọjọ́ tòní dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ láti fi ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín, láti fi introspect, láti fi wo kí ló kàn ní gbèsè ayé yín gangan, ibo lẹ sí ń babọ̀, ibo lẹ dé dúró àti ibo gangan lẹ ń lọ. Ẹ rí dájú pé ọjọ́ tòní ẹ ronú àròjinlẹ̀ dáadáa. Ìrònú àròjinlẹ̀ yìí ó máa bí kí nǹkan kan jẹyọ látara ẹ̀ tẹ́lẹ̀ sì máa ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ayé yín púpọ̀ púpọ̀. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi lọ àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́, pẹ̀lú àwọn lásùnmọ́ yín. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Àwọn ọ̀nà ara dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kẹ́yìn àtàwọn àná yín náà kí ìbáṣepọ̀ yín jọ gúnrégé dáadáa lọ́jọ́ tòní. Bákan náà sì rí nǹkan téèyàn àtìyàn jọ ń dàpọ̀ látijọ́ mẹ́ta, ó ṣeéṣe kí nǹkan náà tún bí ire lọ́jọ́ ti tòní. Àsìkò ìṣèdára púpọ̀ fún yín láti fi rí dájú pé ẹ ṣe nǹkan tó jọmọ́ partnership deal kan tàbí fi ra ṣíẹ̀sì, látàrí pé ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ rá àǹfààní aláǹfààní jẹ lọ́jọ́ tòní, kẹ́ rírí ìfàjẹ́ lọ́jọ́ sí tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o, tíṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Ire owó gan lè wọlé fún yín lénìí. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú. Ọjọ́ ire ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé ó ṣeéṣe nínú ilé yín kí àwọn kankan fẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ dàbí ẹjọ́ bákan ẹ̀yin àtàwọn tó jọmọ́ family member abẹnitẹjọ́ ń gbélé ó ṣeéṣe kẹfẹ́ jíròrò lórí àwọn kankan. Bákan náà sì rí ọ̀rọ̀ owó lè fẹ́ kọ́ sí argument láàrin lọ́jọ́ ti tòní. Ẹ kí sára púpọ̀ púpọ̀, ó ṣeéṣe kó ṣe é pé nǹkan kan ló máa ṣẹlẹ̀. Bóyá false accusation ló fẹ́ accuse yín ni, bóyá nǹkan kan ni wọ́n á ṣàfẹ́ rojọ́ bákan lọ́jọ́ tòní nínú ilé, tàbí kó fẹ́ sọ̀rọ̀ sí yín bákan nínú ilé lọ́jọ́ tòní, tàbí káwọn èèyàn àti family kò fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ mú sùúrù lò dáadáa. Ó dára kẹ́ tètè kúrò nílé, kẹ́ lọ síbi iṣẹ́. Tẹ́ bá wà níbi iṣẹ́ ẹ ti fo eléyìí dá níwọ̀nba, ṣùgbọ́n tẹ́ bá wà níbi iṣẹ́ ló ṣeéṣe kí wọ́n fẹ́ pè yín gbé lágbájá. Nǹkan báyìí 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 ó ṣẹlẹ̀ nílé lágbájá, nǹkan báyìí 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 ta ló gbé síbí, ta ló ṣe eléyìí. Àwọn nǹkan bí ẹjọ́ ẹ ṣe prayer lé lórí pé kẹ́ má rògùn ẹjọ́, kẹ́ má rògùn ọ̀ràn, kẹsì wọ́n rògùn adúrúmọ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba lọ́jọ́ tòní. Gbogbo gbòye dáadáa lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ fè ní, ẹ fi mójútó láì fún yín gangan ni. Ní pàtàkì gan, àwọn èèyàn àti olólùfẹ́ yín ó ṣeéṣe kó fẹ́ rí bákan lọ́jọ́ ti tòní náà pẹ̀lú. Ṣùgbọ́n èyí tó jàjù tẹ́ fi mórí bọ́m̀bẹ̀ náà ni pé ẹ falẹ̀ mọ́ṣẹ́ yín dáadáa. Iṣẹ́ lògùn ṣẹ́ o, ẹ múra síṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Ẹ ignore gbogbo àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ pátápátá nílé lọ́jọ́ tòní. Títí àṣálẹ́ gbogbo ẹ máa kásẹ̀ ńlẹ̀ tí gbogbo nǹkan tó dàbí àlàáfíà tó máa tún wáyé padà láàrin èèyàn àti olólùfẹ́ yín, àtàrí èèyàn àti màlẹ́bí, àtàrí àtẹni tó ṣe pẹjọ́ ń gbélé pẹ̀lú. Iṣẹ́ yín á lọ dáadáa lénìí. Ṣùgbọ́n bá ṣe pé èèyàn àti olólùfẹ́ yín lè rí bákan, ire owó lè wọlé fún yín lénìí. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú. Ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé ó pọ̀ nù yín. Ẹ máa láwọn kan tó ṣe é pé ẹ fẹ́ gbé ṣe lọ́jọ́ tòní o. O lè fẹ́ bí kí ẹ bísí díẹ̀ púpọ̀ púpọ̀. Èní yẹn máa bísí gan. Rushing lè pọ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ rush ju bó ṣe yẹ lọ. Ẹ sì procrastinate. Ẹ ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé ló dára. Ẹ ṣe ní jẹ̀lẹ̀kẹ́. Ẹ má lò dọ̀la kí n tó mójútó ṣẹ́yìn. Ẹ má lò dọ̀súnla kí n tó mójútó ṣẹ́yìn. Bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé ẹ wà well focus and hard working dáadáa lọ́jọ́ tòní. Nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ ṣe, ẹ má kú gìrì ṣe rárá. Ẹ wulẹ̀ fẹ̀lẹ̀ ṣe. Kẹ́ ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ lọ́jọ́ tòní ló dára. Kẹ́ má bàa kábàámọ̀ gbẹ̀yìn. Lọ́jọ́ tòní ẹ máa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ṣe dáadáa tó sì ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ àwọn àṣeyọrí kọ̀ọ̀kan ṣe lọ́jọ́ tòní lórí àwọn táàsì kọ̀ọ̀kan, àwọn àtúntò gbèsè ayé yín gangan lọ́jọ́ tòní. Eléyìí sì lè mú kí àtúntò rere kó dé bá bẹ ṣe ń ṣiṣẹ́ sí lójoojúmọ́. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Bí bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó gan lè wọlé fún yín lénìí. Brown jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 9 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 1 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú. Ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pé tìdùnnú tayọ̀ lẹ́fì lọ́jọ́ tòní. Gbogbo ètè bá dáwọ́lé
pátápátá báyìí ló máa já sí rere. Ẹ máa lẹ́wọ̀n fẹ́ lára dáadáa lọ́jọ́ tòní, ẹ máa wà so creative dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín lè rí tajé ṣe dáadáa lọ́jọ́ tòní, ẹ lè rí gbámú dáadáa lọ́jọ́ tòní. Gbogbo ìtẹ́ ẹ̀ fẹ́ lè tó yín lọ́wọ́ lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi ní ìrẹ̀lẹ̀, láti fi ṣe dáadáa sáwọn èèyàn, láti fi lo ọpọlọ pípé yín, creativity yín, ẹ̀bùn yín, kẹ́ prove ẹ̀ fara yín pé èmi náà mọ̀ nǹkan yìí ṣe, èmi náà expert ní mí nídìí iṣẹ́ yìí, káwọn èèyàn lè gbóríyìn fún yín dáadáa. Ní pàtàkì tẹ̀lé ní ìdàgbàsókè dáadáa lẹ́nu iṣẹ́ tẹ̀ ń ṣe. Èyí ni ó ṣe é ṣe kọ́pọ̀lọpọ̀ yín kọ́ tún dá yín mọ̀ sí yàtọ̀, kẹ́ ní recognition yàtọ̀ lọ́jọ́ tòní. Kò wá sí báwọn èèyàn ṣe lè máa gbé yín gẹ̀gẹ̀ tó lé ní. Ẹ má gbéraga rárá o. Ìdùnnú ara yín ni kẹ́ wá, ìfọ̀kànbalẹ̀ ara yín ni kẹ́ wá. Má jẹ́ kó ṣàkóbá fún ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ ọmọ ẹlòmíràn. Ẹ ké sara púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ fún yín o. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kù ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná ire Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ àyájọ́ ìdùnnú ló jẹ́, ṣùgbọ́n ó ṣeé ṣe káwọn èèyàn àti mọ̀lẹ́bí kó fẹ́ rí bákan. Ìfàǹfà lè wáyé púpọ̀ lọ́jọ́ tòní. Àwọn kan níyẹn rí dájú pé pamọ́ dáadáa, àwọn kan níyẹn rí dájú pé mójútó dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ má misplace nǹkan nínú ilé lọ́jọ́ tòní, kó má jẹ́ pé ẹ máa wá nǹkan tó ṣe ń pé nǹkan tó wuyì dáadáa nínú ilé lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára. Bákan náà sì rí ẹ kíyèsára pẹ̀lú nǹkan tó jọmọ́ ẹjọ́ nínú ilé o. Ó ṣeé ṣe kí ọ̀rọ̀ yín fẹ́ ó ṣeé ṣe kí ẹjọ́ yín fẹ́ pọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní, tàbí kí fanfà fẹ́ wáyé láàrin èèyàn àti èèyàn kan tó ṣe pé ẹjọ́ ń gbélé lọ́jọ́ tòní. Ẹ kí sara púpọ̀ púpọ̀. Èyí lè wáyé fẹ́ lómi láàrin àwọn àti mọ̀lẹ́bí wọn lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó ṣe pé responsibility máa wà lọ́rùn yín rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín máa fẹ́ ná owó síta lọ́jọ́ tòní dáadáa. Àwọn àǹfààní wà táwọn èèyàn máa fẹ́ jẹ lára yín dáadáa lọ́jọ́ tòní, tó sì máa dàbí ìgbà pé kò wà convenient fún yín, kò wà comfortable fún yín láti ná àwọn owó yẹn lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ kí sara púpọ̀ pẹ̀lú àwọn kan nìyẹn. Ẹ má fowó tàfàlà lọ́jọ́ tòní o. Tó bá ṣe pé responsibility èyí tó ṣe pé ó ṣe kókó gbọ̀ngbọ̀ngbọ̀ fún yín láti ṣe ni, ẹ mójútó lọ́jọ́ tòní. Ẹ bìlífù pé bẹ́ẹ̀ ni bá rí bákan, ọ̀la ń bọ̀ wá dára, owó sì bọ̀ wá wọlé fún yín dáadáa láì mọye ọjọ́. Àwọn nǹkan tó bá dàbí bùkátà àsìkò yìí, ẹ ṣe prayer lé lórí kọ́lọ́run ọba Olódùmarè kó bá yín gbọ́. Bùkátà máa pọ̀ lọ́rùn yín lọ́jọ́ tòní o. Tẹ́ẹ̀fẹ̀ náwó lé lórí, complain dẹ̀ máa pọ̀ púpọ̀ fún yín lọ́jọ́ tòní. Ẹ ké sara púpọ̀. Ẹni tẹ́jọ́ ń gbélé ẹ má fàyè gbà kí fanfà wáyé láàrin yín. Bẹ́ẹ̀ sì lẹ́yìn àti mọ̀lẹ́bí ẹ má fàyè gbà kí fanfà wáyé láàrin yín pẹ̀lú. Ẹ̀yin tó ṣe é pé ń ṣiṣẹ́ tó jọmọ́ ti ilé náà, ẹ rí dájú pé ẹ kí sara tẹ bá ń kọ quotation lọ́jọ́ tòní, kó má jẹ́ pé ẹ lọ ṣe mistake tó ṣe é pé ó máa padà dín pé ẹ nílé ìṣàtúnṣe ẹ̀ mọ́. Ẹ kí sara púpọ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á lọ dáadáa tẹ bá fọgbọ́n ṣe tẹ fẹ̀lẹ́ ṣe. Ní pàtàkì jùlọ, ẹ ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín ká nílé. Àwọn nǹkan tó jọmọ́ cleansing ẹ lè ṣe sínú ilé. Bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ wash àwọn nǹkan ní dáadáa bí mo yẹn sọ, kó má jẹ́ pé èèyàn máa jà yín lólè àbí wọ́n á jí nǹkan yín lọ lọ́jọ́ tòní. Kẹ́ kí sara púpọ̀ púpọ̀. Iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ. Ṣùgbọ́n bá ṣe pé yín àti olólùfẹ́ yín lè rí bákan, pàápàá yín tó ṣe pé ẹjọ́ ń gbábẹ́ òlé kan náà, ire owó wá lè wọlé fún yín lọ́jọ́ tòní. Ìyẹn tẹ bá fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa, kẹ́sì mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe pẹ̀lú àwọn kan níyín. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ àyọjọ́ ìdùnnú. Ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé fọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àtàwọn ọ̀rẹ́, láàrin èèyàn àtàwọn alásùnmọ́ yín, ó máa já gere dáadáa. Ẹ tètè máa fi bọ́ọ̀rìn lọ́jọ́ tòní. Bí ìgbà bí kẹ́ báyàn rojọ́, bí ìgbà bí kẹ́ báyàn sọ̀rọ̀ ló máa rí lọ́jọ́ tòní. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Pàápàá yín tó bá ṣe é pé ẹ ní nǹkan kan tó ń jó yín nínú ọkàn gidi gan, tó dàbí ìgbà pé ẹ nílò èèyàn láti rojọ́ ẹ̀ fún, ẹ má rojọ́ yẹn káàkiri o. Ẹni tó jó lólùfẹ́ yín, abẹ́ni tó jẹ́ ìyá, abẹ́ni tó ṣe é pé ẹ wà tó tẹ trust dáadáa ní kẹ́ ṣàlàyé àwọn ọ̀rọ̀ báyẹn fún. Ẹ rí dájú pé kí sára lọ́jọ́ tòní. Gbogbo secret yẹn má sọ káàkiri, ṣùgbọ́n ẹ lè sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ nílùú, kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹni ẹ jìnnà sáwọn nǹkan tó jọ mọ́ argument, à ń fa ọ̀rọ̀ ju bó ṣe yẹ lọ. Ìkíní kan ló dáa jù, nǹkan kan ló dáa jù. Ẹ kí sára lọ́jọ́ tòní kó má ba bí ọ̀tá fún yín. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti lu ọpọlọ yín lórí ohunkóhun. Ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ẹ lò lọ́nà tó máa gbà àwọn dàgbàsókè ìgbésí ayé yín lọ́wọ́. Gbogbo àdúnyìn gbà lọ́jọ́ tòní. Tẹ bá fọgbọ́n ṣe tẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ wá lu ẹnu yín yẹn, ẹ fi béèrè oore lọ́jọ́ tòní. Ẹ lu ẹnu yín, ẹ fi polówó ọjà lọ́jọ́ tòní. Nǹkan tẹ bá fẹnu ṣe lọ́jọ́ tòní, nǹkan náà dàgbàsókè, nǹkan náà bíire fún yín. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ tí gbogbo nǹkan yín á bẹ̀rẹ̀ sí lọ bó ṣe yẹ kó lọ. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 1 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ àyọjọ́ ìdùnnú. Ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé ó pọ̀ nínú yín. Àwọn nǹkan kan lè wọlé bí owó fún yín lọ́jọ́ tòní. Kì í ṣe pé bóyá mímọ̀ ṣe yín o àbí nǹkan míì, bí kò ṣe é pé
akitiyan èyí tẹ́ ti ń ṣe látọjọ́ pípẹ́ òun ló fẹ́ bíire fún yín yìí o àwọn akitiyan tẹ́ ń ṣe lásìkò yìí ló fẹ́ bíire fún yín tẹ́ bá jókòó tẹ́ ṣèmẹ́lẹ́ tẹ́ ṣọ̀lẹ ó ṣeéṣe kí nǹkan rere má fi bẹ́ẹ̀ wọlé tó opportunity máa wà káàkiri lọ́jọ́ tòní ṣùgbọ́n akitiyan ilẹ̀ fi grab ẹ̀ títẹpámọ́ṣẹ́ yín ló ṣe kókó dáadáa lọ́jọ́ tòní èyí dájú pé tẹpámọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní kẹ́lẹ̀ ráǹfààní àtòrí gbámú púpọ̀ ọjọ́ tòní gbogbo nǹkan tó jọmọ́ ọ̀rọ̀ owó òun ló máa wà lọ́kàn yín púpọ̀ ní sì láwọn kan tẹ́ fẹ́ fowó ṣe lọ́tùn lósì tó ṣe é pé á máa wọ̀nyí púpọ̀ ní ilẹ̀ máa ráǹfààní ẹ̀ lọ́jọ́ tòní o ẹ máa ráǹfààní ire owó tá a tó láti ràn yín lọ́wọ́ lórí ohunkóhun tẹ́ nílò lásìkò ibi bùkátà lọ́jọ́ tòní ẹ ṣe prayer gbogbo bùkátà yín kó lódùmarè bá yín gbọ́ ire á wọlé fún yín lọ́jọ́ tòní iṣẹ́ yín á lọ dáadáa tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ bá ṣe pé àtàwọn olólùfẹ́ yín kò sí wàhálà ire wá wọlé fún yín tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa lẹ́ni ṣokoléètì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lẹ́ni. nọ́mbà 3 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú ọjọ́ ire ló jẹ́ bó tilẹ̀ jẹ́ pé tẹ́sítì rẹpẹtẹ fẹ́ wáyé lọ́jọ́ tòní o ẹ fẹ́ go through àwọn challenges kan lọ́jọ́ tòní tó jọmọ́ ti ọ̀rọ̀ iṣẹ́ ibi iṣẹ́ yín lọ́jọ́ tòní ẹ ṣe prayer kọ́lọ́ má jẹ́ kẹ́ rí wàhálà kẹ́ má rí dààmú ẹ má bẹnikẹ́ni jà àbí bẹnikẹ́ni jiyàn rẹpẹtẹ níbi iṣẹ́ lọ́jọ́ tòní àwọn èèyàn lè ṣe nǹkan tó máa dùn yín gan níbi iṣẹ́ lọ́jọ́ tòní o ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní èèyàn lè fẹ́ disagree pẹ̀lú yín lórí ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní ẹ lè ti agree pẹ̀lú èèyàn kan tẹ́lẹ̀ pé lábájá iye báyìí ni contract yẹn jẹ́ 50 million naira ló máa kú sí ẹni ẹ lè nírọ̀ 30 million mo rò bóyá o pé o nǹkan yẹn máa dàbí yẹn pọnyán yín lọ́jọ́ tòní ẹ kí sara kẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní ló dára ẹ má olè kanra kan jù sì má bínú àbí jújù bó ṣe ẹ lọ rárá lọ́jọ́ tòní lóòrọ̀ tẹ bá jíná ẹ máa kọ́kọ́ jí pẹ̀lú àwọn yíyá gágá ni o tara yín ayá gágá tinú yín á dùn ṣùgbọ́n o bọ́jọ́ tòní ṣe ń lọ ó sì ṣe káwọn kọ̀ọ̀kan fẹ́ máa wáyé bí ìgbà pé bí challenges kọ̀ọ̀kan ẹ rí dájú pé kí sara púpọ̀ pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ lọ́jọ́ tòní ẹ má bí ẹnikẹ́ni ní argument rẹpẹtẹ níbi iṣẹ́ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni àwọn kan yín níbi iṣẹ́ ẹ rí dájú pé handle ẹ̀ dáadáa àwọn kan tó jọmọ́ contract yín ẹ rí dájú pé handle ẹ̀ dáadáa kẹ má pàdánù ohunkóhun rárá lọ́jọ́ tòní o kó má jẹ́ pé nǹkan tó fẹ́ fún yín ní stress látara pé àkíní yóò gbọ́dọ̀ bàjẹ́ iṣẹ́ tẹ bá mọ̀ pé ẹ lè ṣe tán lọ́jọ́ kan ní kí ẹ ṣe ẹ̀yin tẹ jẹ́ bí bricklayer tẹ́ ń po sìmẹ́ǹtì kalẹ̀ ẹ má po àpòjù sìmẹ́ǹtì gbogbo nǹkan tó dàbí lọ́ọ̀sì lọ́jọ́ tòní níbi iṣẹ́ kí lè dùnmọ̀ àríbá yín ṣẹ́gun pátápátá kẹ́ ṣe prayer lélẹ́yìí lórí ọjọ́ tòní á lọ dáadáa tẹ́ bá fọgbọ́n sí tẹ̀fẹ̀ lẹ́ṣẹ́ tẹ́ jẹ́ kí nǹkan pọ̀ lápọ̀jù tẹ́ sì rojọ́ àròjù tẹ́ bẹ́nikẹ́ni ní fanfà gbogbo àpadà lọ bó ṣe kó lọ iṣẹ́ yín lè wá rí bákan ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára ẹ máa ríyàn gbárùkù tì yín lénìí ire owó náà lè rí bákan lọ́jọ́ tòní torí àwọn míì lè fẹ́ fowó dùn yín lọ́jọ́ tòní o tó jọmọ́ nǹkan níyìn àwọn tẹ́ ti yá lówó tẹ́lẹ̀ tẹ́ ò bóyá nílẹ̀ máa gbà padà ó ṣeé ṣe kó fi yín sí ìsìkọ́mì lénìí o tàbí kó sọ pé mi tiẹ̀ ní sánmọ́ ẹ kí sara púpọ̀ lọ́jọ́ tòní Burgundy jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 kù ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí nọ́mbà 9 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́ bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nù yín ó ṣeé ṣe kára yín má fẹ́ yà gágá tó ó ṣeé ṣe kí spirit yín fẹ́ wíìkì díẹ̀ bákan tàbí kẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mìínú yín kóhùn yín máa bá yín sọ̀rọ̀ gidi gan látàrí pé lè ní ọ̀pọ̀lọpọ̀ yín máa wà highly spiritual ohun ní máa bá yín sọ̀rọ̀ gidi gan lọ́jọ́ tòní a ṣe yín bí ìgbà pé ìtẹ̀kẹ́kẹ́ tó ṣe nǹkan ló ń sọ fún yín pé lágbájá ṣe báyìí nǹkan ló ń dàrẹ́ sí yín pé tàmẹ̀dù ṣe báyìí ẹ bá rí i dájú pé ẹ hùwà dáadáa lọ́jọ́ tòní ẹ hùwà pẹ̀lẹ́ lọ́jọ́ tòní ẹ má kanra mẹ́nikẹ́ni ẹ jìnnà síbi táriwo bá pọ̀ sí jù lọ́jọ́ tòní ẹ lọ́jọ́ tòní tó jẹ́ spiritual day lọ́nà tó máa gbà wọ́n láì fún yín lọ́wọ́ ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín láti fi rí i dájú pé ẹ wòye sí láì fún yín deeply ẹ ronú àròjinlẹ̀ nípa kílẹ̀ gangan fúnra yín fẹ́ fún ìdàgbàsókè ayé yín kẹ́mi inú yín sì darí yín pé lágbájá nǹkan báyìí ni wàá ṣe gbogbo nǹkan á fi di rọrùn ẹ lè ṣèwádìí lọ́jọ́ tòní ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pé tẹ́ bá mọ̀ ọ́ lò ó máa ràn yín lọ́wọ́ dáadáa gbogbo nǹkan tó jọmọ́ spiritual work lẹ̀ lè fẹ́jọ́ tòní ṣe pátápátá tó sì jẹ́ pé spiritual work náà lè dìtẹ́wọ́ gbà ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín o ire àtàǹfààní náà lè wọlé fún yín lọ́jọ́ tòní látara gbígbọ́ ọ̀rọ̀ sí ohun tó ń sọ sí yín lọ́kàn lẹ́nu ọjọ́ tòní á lọ dáadáa iṣẹ́ yín lè lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára ire owó náà lè wọlé fún yín lénìí Magenta jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí nọ́mbà 1 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní o oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ yìí ọjọ́ àyọjọ́ dùnú ọjọ́ ire ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé ìgbárùkùtì tó péye á wáyé láàrin yín àtàwọn tó rọ̀gbà yín ká ẹ máa rí connection lọ́jọ́ tòní àwọn èèyàn àdúró tì yín dáadáa lọ́jọ́ tòní ẹ̀rẹ̀ ìdánìkan ṣe lé ayé yín ó dára kẹlọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtàwọn alásùnmọ́ lọ́jọ́ tòní àwọn tí ẹ fẹ́ wá lọ wọ́n á wá yín wá àwọn tó wù yín láti wá lọ ẹ máa bá wọn lé lọ́jọ́ tòní ìrẹ́pọ̀ tó dánmọ́ máa wà láàrin yín àtàwọn èèyàn lọ́jọ́ tòní ó lè láwọn kankan tẹ́ fẹ́ ṣe fún community yín lọ́jọ́ tòní tó ṣe pé wọ́n fi gbóríyìn fún yín ó sì lè láwọn kan tẹ́ fẹ́ ṣe láwùjọ àwọn ọ̀rẹ́ yín náà lọ́jọ́ tòní tí wọ́n fi sọ pé lágbájá yóò tiẹ̀ try ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi connect pẹ̀lú àwọn èèyàn
tẹ́ bá ń ṣiṣẹ́ tó jọmọ́ teamwork ẹ máa rírì ń jẹ dáadáa níbi iṣẹ́ náà lọ́jọ́ tòní o. Gbogbo nǹkan yẹn á lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní, iṣẹ́ yẹn á lọ dáadáa, ìbáṣepọ̀ yẹn àti olólùfẹ́ yẹn á dára, ire owó lè wọlé fún yín lọ́jọ́ tòní látara connection, ẹ sì lè máa wọ̀nyẹn tuntun sí lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín o, ẹ lè ṣètọrẹ àánú níwọ̀n bátágbára bá ká lọ́jọ́ tòní, èyí máa ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ayé yín. Pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò, èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní o. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ tó gbọgbọ́n tó gbàmọ̀ tó gbòye ló jẹ́ o. Ọjọ́ tó ṣe pé ó pọ̀ nù yín ẹ lè go through àwọn test kan tó jọmọ́ ti iṣẹ́ àti relationship. Olólùfẹ́ yín lè affect iṣẹ́ yín lọ́jọ́ tòní. Ó lè láwọn kankan tó wù yín láti ṣe níbi iṣẹ́ tó ṣe pé torí tó olólùfẹ́ yín àbí nǹkan kan tó ti wáyé nílé tẹ́lẹ̀ ó lè affect ọ̀rọ̀ iṣẹ́ o. Bẹ́ẹ̀ sì ni àwọn kankan ló jẹ́ nǹkan tó ṣe pé ẹ fẹ́ ṣe fún olólùfẹ́ yín lọ́jọ́ tòní tó ṣe pé ó máa fẹ́ ṣàkóbá fún tiṣẹ́ tàbí kí tọ̀rọ̀ iṣẹ́ fẹ́ ṣàkóbá fún olólùfẹ́ lọ́jọ́ tòní. Ìkànnì méjèèjì máa wáyé. Olólùfẹ́ yín lè hùwà tó ṣe pé ó máa bí inú gidi gan lọ́jọ́ tòní. Bóyá owó tẹ́ kó sí wọn lọ́wọ́ ni o, bóyá òun ni wọ́n misuse o, bóyá nǹkan kan ni ọ̀rọ̀ bí owó àbí bí àǹfààní kan ó lè kọ́ sí issue láàrin yín àti wọn lọ́jọ́ ti tòní. Bákan náà sì rèé argument lè wáyé púpọ̀ lọ́jọ́ tòní. Nípasẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ lè máa sọ̀rọ̀ nípa nǹkan kan lọ́jọ́ tòní láàrin yín àti olólùfẹ́ yín kọ́rọ̀ náà padà lọ já sí tó ṣe pé a padà kọ́ sí yánpọnyánrin, a padà kọ́ sí issue láàrin yín méjèèjì lọ́jọ́ tòní. Ẹ fọgbọ́n ṣe fẹ̀lẹ̀ ṣe lénìí, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ilé kó ṣàkóbá fún iṣẹ́ o, ẹ má jẹ́ kí iṣẹ́ ṣàkóbá fún ilé. Ní pàtàkì jùlọ ọ̀rọ̀ iṣẹ́ yín ni kẹ́ focus lé lórí, òun ni kó ka yín lára jù lásìkò yìí. Gbogbo nǹkan tó jọmọ́ relationship issue yẹn ẹ neglect ẹ̀, èyí tí ó bá wá ṣe neglect ẹ mọ̀ bẹ́ẹ̀ fẹ́ balance gbogbo ẹ̀ tí òfin ní ti ń pé bóyá yóò pa ìkan lára ẹ ké sara lọ́jọ́ tòní. Tẹ́ bá sì wà ń bi iṣẹ́ náà ẹ má trust ẹnìkankan pẹ̀lú owó yín níbi iṣẹ́ lọ́jọ́ tòní o, ẹ má partner pẹ̀lú ẹnikẹ́ni, ẹ má daṣẹ́ pọ̀ pẹ̀lú ẹnikẹ́ni lọ́jọ́ tòní. Ẹ̀yin àtọ̀gá gan ẹ rí dájú pé nǹkan tó bá jẹ́ nǹkan ní tiyín ẹ rí dájú pé ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní kó má bọ́ mọ́ta yín lọ́wọ́. Ẹ ké sara lọ́jọ́ tòní o, iṣẹ́ yín lè rí bákan lénìí, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà lè rí bákan, ire owó gan lè wà affected lọ́jọ́ tòní tẹ́ bá ké sara. Pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò, èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní o. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé pọ̀ nù yín ẹ máa rìnrìn àjò lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín lè máa ní àjò kan tẹ́ fẹ́ rìn lọ́jọ́ tòní. Ìrìn àjò náà sì lè bíire, ó lè jẹ́ ìrìn àjò tó jọmọ́ ti iṣẹ́ tàbí sí ìdàgbàsókè kan. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi connect pẹ̀lú àwọn èèyàn káàkiri àgbáńláyé. Ẹ rí dájú pé ẹ polówó ọjà yín kó gbòòrò dáadáa, nǹkan yín máa tún bẹ̀rẹ̀ sí gbòòrò dáadáa sí lọ́jọ́ tòní. Púpọ̀ nù yín lẹ sì máa ní àwọn ìmọ̀ ìjìnlẹ̀ kan lọ́jọ́ tòní tó sì jẹ́ pé àwọn ìmọ̀ ìjìnlẹ̀ yìí náà lè ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ayé yín. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú tí gbogbo nǹkan yín á bẹ̀rẹ̀ sí dùn yín gbà. Ẹ máa rí gbámú dáadáa, ìgboyà máa wà fún yín dáadáa, ẹ máa wà courageous tẹ́lẹ̀ sì máa ràn yín lọ́wọ́ láti tackle gbogbo nǹkan tó bá dàbí minor issue lọ́jọ́ tòní tó ṣe é pé ẹ máa padà wá rí dùnnú, ẹ máa padà wá ráyọ̀, ẹ máa padà wá dúpẹ́ ní ìgbẹ̀yìn. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí. Magenta jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò, èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 1 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.